Let me explain it for you. Ọlọ́run lè kọ́ pé wà á di orí láyé. May be destined by God that you become. Wọ́n èèyàn lè wá bẹ̀ ọ́. Somebody can come to and beg you. Pé ẹ jọ̀ọ́, ẹ jẹ́ lágbájá lọ ná. Tó bá máa tó bí ọdún báyìí, ẹ̀yin náà lọ padà. Some years you. Tenor rẹ ti lọ for life nìyẹn. Your tenor is gone for life. Step down. Wò mí gbogbo ẹni tí ó dókè, wọ́n risk ẹ̀ dókè ni. They took a risk to get to the top. Wọ́n jà àjàdókè. They fought to get to the top. So ipò orí ọgbọ́dọ̀ dùnkú. Wò mí ọmọ mi kan wọ́n sì gbé ọmọbìnrin kan wá bá mi. Ó náà ló ń ṣe interview fún. Ó ní wá ọmọ kọ̀ọ̀rọ̀ ọmọ bí. Ó dẹ̀ gbé wá chọ́ọ̀chì wá bá mi. Ó dẹ̀ gbé wá tó ìgbà bíi 12. Ọmọbìnrin yẹn lóyún o. Nígbà ọmọbìnrin yẹn lóyún tó bímọ tán. Wọ́n dẹ̀ sọ di ọ̀gá ẹni tó ṣe interview fún. They made us become the boss of the person interview. Ọmọ mi tó ṣe interview fún yẹn wá wà lábẹ́ rẹ̀. Ẹ máa ṣe àkọ́kọ́ tó kópa. Ó ní gbé ọ̀fíìsì àká lọlé mọ́ máa pàkì ẹ̀bí kọ́ máa lọlé ọwọ́ àwò pé ìrètí ó níta ní ìrètí I am your boss. Ọ̀gá rẹ̀ mo jẹ́ báyìí o. Respect me. Bámilé jọ. Torí wọ́n ti fi yẹn jẹ́ ọ̀gá ní. Because they made her the boss. Olórí ẹ̀ lọ́yọ̀ state ọwọ́ àwà lábẹ́ rẹ̀ ó ní dádì ẹ̀ gbà mí ó ní mo ti gbà fọlọ́hún nígbà tó bí oṣù mẹ́fà mo bá pẹ́ mo ní sọ sí rìpọ́ọ̀tù fún mi ó lóun rìpọ́ọ̀tù fún mo lọ́ọ́ gbà fọlọ́hún ni ẹ̀ ọ́ gbà fọlọ́hún ni ẹ̀ èmi ò gba defeat ẹyọ kan tó burú bí ọ̀rọ̀ tèmi nìyẹn èmi ò kí ń gba defeat èmi ò gbà pé ọ̀tá borí ọ̀ gbà fọlọ́hún bá a ti bẹ̀rẹ̀ sí kó má dùn àná wọ́n kàn pé lẹ́kọ̀tà àwọn kọ́ wá ni wọ́n kàn fi òun jẹ́ ọ̀gá ní south west ni. the boss of the south west. gẹ́gẹ́ yẹn bá ní gbogbo ìyà tí mo ti fi jẹ ní ó fi jẹ mí mo resign mi ò ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ sọ́pọ̀nù sá. you must not lose your position. wò mí ọwọ́ alápọn ọlámùsára. be enlarged. O gbọ́dọ̀ sọnù. You must not lose it. Ipò rí o gbọ́dọ̀ sọnù. Your position must not be lost. Genesis 38:15. Judah sọ ipò nù. Ìran mẹ́wàá ló kọjá. Tó o bá sọ pò nù. Ìran mẹ́sàn-án rẹ̀ lè kọjá tó o fẹ́ dà yẹn kán mọ́ dà. 9 generations will pass after you and they will not be able to become. O gbọ́dọ̀ sọnù. You must not lose it. Ọ̀tọ́ máa dìde ìwọ náà máa mú ọ wálẹ̀ padà. You bring them down. Ẹ̀nàwó síwájú. Stretch it forward. Ta ni bọ́ọ̀dù àga ògo? Who is competing the chair of glory with you? Àkọ́ wípé mi Loluwa. I am the Lord. Mo máa ń rẹ ọ̀kan lẹ̀. I want one. Màá gbé èkejì And uplift the other. Gbogbo ẹni tí ń bọ́ọ̀dù àga ògo. That is competing the chair of glory with you. Bọ́ọ̀ bá sàmì. Ọlọ́run já wọn bọ́ fún ọ. Ẹ jókòó. Have your seat. Fẹ́ ká dúró bẹ́ẹ̀ lónìí rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹjọ kọ́kọ́rọ́ àṣeyọrí kò gbọ́dọ̀ sọnù. Ẹlòmíì kọ́lé kò parí ẹ̀. Ẹlòmíì ralẹ̀ kò parí ẹ̀. Ẹlòmíì fẹ́ gba lẹ́tà ayọ̀ kan. Ó ti process ẹ̀ láti bí ọdún 5. Lẹ́tà yẹn ò bọ́ sí. Bí ṣe ń lé náà ní dàrú. Torí kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀. Kọ́kọ́rọ́ àṣeyọrí ó ṣe pàtàkì sá. Kọ́kọ́rọ́ àṣeyọrí ó ṣe pàtàkì sá. Àwọn ọmọ àwọn wòlíì 2 Kings chapter 6. Fatwa níbi tá a wà ìkéré fún wa ẹ jẹ́ àlọ́kálọ́ gé igi ká kọ́ ilé kan sí i wọ́n dẹ̀ fẹ́ lọ tí wọ́n bá gégi yẹn wọ́n ti àṣeyọrí wòlíì ní ká máa lọ ó ní kó wù ọ́ láti bá wa lọ wọ́n dẹ̀ ń bá wọn débẹ̀ àáké sì bọ̀ sínú omi nígbà tí àáké bọ́ nú omi ṣàṣeyọrí wà mọ́ ó ní yé mo gbé Olúwa mi atọ́rọ́ rẹ̀ ní wòlíì béèrè pé níbo ló bọ́ sí ó ní níbí yìí ni ó dẹ̀ sọ gí bẹ̀ ìrangi ní lẹ́kẹ̀ omi tí ní máa wọlẹ̀ igi sì wọlẹ̀ erin fò sókè torọ́bà Olúwẹ̀rí wíjọ́ ẹ̀nàwọ̀ yókè. Ohun tó sọdọ̀ lọ́wọ́ rẹ̀. What you've lost. Tí àṣeyọrí fi nira fún ọ. Ẹ̀yin ìwọ lẹ̀ ń sàmì. Lórúkọ Jésù ó yẹ gbà padà. Jókòó. Ṣé ká dúró bẹ́ẹ̀ báyìí? Ká tó máa lọ ọjọ́ mà ti lọ. Ọjọ́ lọ. Ẹlẹ́ẹ̀kẹsàn ni àlàáfíà. Ìwé Jòhánù. Ká orí 5 ẹsẹ̀ kejì. Ọkùnrin kan bẹ tá a gbé lọ sí adágún odò. Kò ní àlàáfíà. 38 years. Nínú ọjọ́ orí ẹ̀. Ẹ jẹ́ àgbà pé nígbà tó pé ọmọ 30 years. Tó sì lọ sí kìí. 30 years plus 38 years ọjọ́ 68 years ṣé nígbà tó gbádùn yẹn ní ọ̀sẹ̀ tẹ̀ máa lọ
lọ fẹ́ yàwó. You go and get married. Ní ọ̀sẹ̀ tẹ̀ máa wọ́ ma. And believe Wo the woman. ẹlòmíì ṣiṣẹ́. Or maybe they are working. Àlàáfíà ní fowó wá. He uses his money to Dojúmọ́ ní get a good fowó ra oògùn. He is using Ẹlòmíì money to every day. wọ́n lọ dialysis ti lọ sí lọ́sọ̀ọ̀sẹ̀. Iná owó bẹ̀ Yes, sir. torí kò ní àlàáfíà. Because they have good health. Ó ní láti orí títí dé àtẹ́lẹsẹ̀. Right from Ó ní kò sí àlàáfíà. Bẹ́ẹ̀ ni sà. Ó ní kò sí àlàáfíà. Ó ní wọ́n sì sọ pé àlàáfíà nígbà tí ò sí àlàáfíà. Kò sálàáfíà látòrí títí dé àtẹ́lẹsẹ̀. Àlàáfíà ò sì gbọ́dọ̀ kúrò lára rẹ̀. O gbọ́dọ̀ dòkú. Kò gbọ́dọ̀ fi ọ́lẹ̀. Bí Jésù wípé àlàáfíà mi ni mo fi lélẹ̀ fún yín. Kìí ṣe bí ayé ṣe fi ń fúnni tí wọ́n máa ń gbà á padà. Ẹ̀nàwó yín sókè. Mo sọ tẹ́lẹ̀ sí ọ lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàìsàn ọfà ìsàn nínú àgọ́ yín ọba yìí náà jáde. Jókòó ẹlẹ́ẹ̀kẹwàá sálẹ̀ parí mẹ́tàlá mẹ́rin wẹ́rẹ́ lógún ẹ̀yin ọjọ́ ńlọ́nà ni àwọn tí ń bẹ náà láti ń tẹ̀rẹ́ di. Ẹlẹ́ẹ̀kẹwàá lolóore. The tenth is a benefactor. Ta ni ràn ọ́ lọ́wọ́? Who is helping you? Ìwọ ọ̀rẹ́ yẹn lọ́wọ́ ni òré yẹn ràn wọ́n lọ́wọ́. Others, you have no one is helping you. Olóore ò gbọ́dọ̀ sọnù lára rẹ̀. Wò mí bí olóore bá sọnù wàhálà ti dé. It's a problem. Exodus chapter 1:6. Wò mí sà àwọn 70 lọ́mọ Ísírẹ́lì tó délẹ̀ Íjíbítì lẹ́ndẹ̀ Gósẹ́nì láàrin 430 years wọ́n ti lọ bí 3 million. Ṣùgbọ́n gbò òdìjọ́ kan ẹni olóore wọn kú Jósẹ́fù tó jẹ́ olóore wọn ó kú. Ká ní orí kẹfẹ ẹsẹ̀ kẹfà yẹn orí kìíní ẹsẹ̀ kẹfà. Jósẹ́fù kú àti gbogbo àwọn arákùnrin rẹ̀ àti gbogbo òràn náà. Àwọn ọmọ Ísírẹ́lì ń bí sí wọ́n ń pọ̀ gidi wọ́n ń rẹ̀ wọ́n lágbára jùlọ ilẹ̀ náà kún fún wọn. Ọba tuntun méje ìrànlọ́wọ́ kan ṣoṣo tí Jósẹ́fù rí gbà láyé ó mú kí èèyàn 70 ó di 3 million. Ṣùgbọ́n lọ́jọ́ tó kú ọjọ́ yẹn ni wàhálà dé ọ̀gá náà wá wájú o olóore rí òní kú. Olóore mi àti ẹ 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 òní kú. Jókòó ẹlẹ́ẹ̀kọ́kànlá tí o gbọ́dọ̀ sọnù ó ní ìfẹ́. Tí ìfẹ́ bá sọnù nínú ilé wàhálà ti dé. Tí ìfẹ́ bá sọnù láàrin wa àti ọ̀gá rẹ̀ wàhálà ti dé. Tí ìfẹ́ bá sọnù láàrin wa àtàwọn tí ń gbéṣẹ́ fún ọ wàhálà ti dé. Tí ìfẹ́ bá sọnù láàrin wa àtàwọn alágbègbè rẹ̀ inú ewu ló wà. Tí ìfẹ́ bá sọnù láàrin wa àtàwọn ọmọọṣẹ́ rẹ̀ inú ewu ló wà. Irú ẹni bẹ́ẹ̀ torí pé ọkọ wò nífi òun mọ́ torí pé ìfẹ́ ti sọnù nínú fámílì àwọn. Irú Psalm 133 ni yóò máa kà yóò máa kà sómi yóò máa fi wẹ̀ torí pé ọ̀gá àwọn ò ní fi òun mọ́. Psalm 133 ó ti dára tó ó ti dùn tó láti máa dùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ ó dàbí òróró ìkunra tá a dà sórí Áárónì tó sàn látòrí ẹ̀ tó fi dé irùngbọ̀n rẹ̀ torí bí ìfẹ́ bá ti sọnù ikú ló kù o. Ẹlẹ́ẹ̀kejìlá tí o gbọ́dọ̀ sọnù ó ní ẹ̀mí àdúrà. Is the spirit of prayer. Ẹ̀mí àdúrà. The spirit of prayer. Wọ́n táyé ẹni táyé rẹ̀ burú jù láyé Jòhánù ó máa àdúrà wọ́n dè mọ́lẹ̀ ó pọ̀ láti gbàdúrà. Nábọ́tì ó yẹ kó gbàdúrà ó kọ̀ láti gbàdúrà. Àwọn èèyàn ò gbàdúrà. Pọ́ọ̀lù àti Sáílà Pọ́ọ̀lù ìdàgbé nìbò Nábọ́tì kú torí kó gbàdúrà. Bẹ́ẹ̀ ni sà Jòhánù kú torí kó gbàdúrà. Ṣùgbọ́n nígbà tí wọ́n mú Pọ́ọ̀lù àti Sáílà tí wọ́n sọ ẹ́nu túbú Pọ́ọ̀lù sọ fún Sáílà pé Sáílà kéré tó bójú jẹ́ ó lẹ́rọ̀ fọ inú ẹ̀rọ̀ fọ wọ́n tún jẹ́ ènìyàn wa mọ́ ó lọ́ọ̀ mọ nǹkan kan wọ́n jí ó dòru ọ̀dàmà wàhálà ọ̀dàmà nígbà ọ̀dàgọ́ 12 tí a máa ṣe sóòrù lọ́ba jí àwẹ̀ dìde ní a bá bẹ̀rẹ̀ orin àpáta ayérayé ṣe ibi ìsàdì mi jẹ́ kí o ní
Sọ́rí lójú ẹsẹ̀ Immediately. ẹrọ̀fọ̀ di àpáta lóòótọ́ mọ́ wọn lẹ́sẹ̀. On their feet. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ tó bẹ́ẹ̀ tí lẹ́kùn lè túbú mìtìtì. Lọ́gán ilẹ̀kùn sí ìdè gbogbo wọn já. Ẹ̀mí àdúrà ò gbọ́dọ̀ jáde lára rẹ̀. Wòmí ẹ̀yin kan bẹ àdúrà lẹ́gbàá kẹ́ tó lọ ìlú èbó. Nígbà ẹ̀dẹ́lu èbó tán ẹni sẹ́ òjì ẹ̀ ráyè ṣùgbọ́n wọn ò gbà kẹ́ ẹ lákòjọ. Iṣẹ́ tí ò fún ọ láyè láti gbàdúrà ọmọ pé ìrìn àjò téèyàn bá fi àdúrà rìn ẹlòmíín travel lọ Amẹ́ríkà ní jẹ gálà ó mu kọ́fì nù pléènì ẹ̀bùn mi ń kọ́fì ẹ̀bùn mi ń gálà ẹ̀bùn mi ń ráìsì ń jẹ gbogbo ẹ̀ kò mọ̀ pé àwẹ̀ lèèyàn máa gbà lu àjò ó ti kọ́kọ́ gba wáìtì ọjọ́ méje kó o tó jáde lé ẹ̀mí ilé wa padà ó lè bá mi lọ padà ọjọ́ tó wá ń lọ yẹn padà wáìtì di biribiri oúnjẹ lẹ̀ lérí ló fi bírèkì ó dìgbà ọba dájò kó tó bírèkì kò bá àjọjọ́ méjì ló lò lójú ọ̀nà nígbà ọba dájò ni ó ti dá ẹ̀mí ilé yín padà wò mí dẹ́sẹ̀ gun òkè odò tán wọ́n rí ọkà wọ́n jẹ ọkà mánà sì dá ọjọ́ yẹn nìlè rí bẹ̀rẹ̀ sí sẹ́ gbogbo ẹ̀ lọ jẹ nínú pléènì nígbà ọ̀padà dájò ogun lẹ́yìn ijó ni ó tún lànà àbára rẹ ló sódì òkè ibi ó ti kú ò ibi ilé ìwé ló tún lànà àbára rẹ. Búrẹ́dì Agége ń jẹ búrẹ́dì alọ́mọ mi kan di toothpaste ó tún di omo ó di búrẹ́dì ó di gbogbo ẹ̀ lọ mo ní ọ̀ ń lo àjò ó tún di oúnjẹ dání lu àjò ó di cowbell FFO ó di cowbell lọ sájò wò mí wọ́n máa wàá lẹ́jú ní sà àdúrà ni wọ́n ń gbà dájọ́ ọmọ mìíràn nínú pléènì ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ sọ pé are you okay ọmọ sọ pé 100% are you okay 120 are you okay 1,500% no eléyìí takú tán tó fi wọlé ọjọ́ ọba wọlé tán lọ́wọ́ àgbẹ̀ oúnjẹ ìlú tó lọ yẹn síwájú ọwọ́ àṣẹ ẹ̀ka Psalm 24 Psalm 114 lọ́kọ̀ọ́kọ́ kà ìgbà tí Ísírẹ́lì jáde ní Íjíbítì aráalé Jákọ́bù jáde kúrò lájèjì èdè ènìyàn Júdà ní pírímẹ́ntì ìjọba òkun Jọ́dánì padà sẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ wà bọ́ sórí Psalm 24 ó wà dẹ́ṣẹ̀ tẹ̀lẹ̀ ẹlẹ̀ ìlú tó wà tolúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú ẹ̀ ó fìdí ẹ̀ sọlẹ̀ lórí òkun ó gbé kalẹ̀ lórí àwọn ìsàn omi sórí bọ́ọ̀ bá ti ń kà á tán agbára lálẹ́ ìlú yẹn ọmọ agbọ́ràn sí ọ lẹ́nu tọ́wọ́ mà pọ̀ ọmọ code. Because he knows that you are aware of their code. kẹ́sẹ̀ gbúrúgbúrú náà máa ń gbàdúrà lọ o ó lẹ́kọ̀ọ́ o ṣé ká dúró ń bẹ̀ o. ẹ̀mí àdúrà kò gbọ́dọ̀ fi ọ́ lé o. Àgbàgbọ́dọ̀ fi ọ́lẹ̀ o àtọ́ bá lọ wàhálà ni o ẹlẹ́ẹ̀kẹtàlá tí ọ̀gbọ́dọ̀ lọ ó ní ìran rere tó rí níláyé Mósè ní ìran rere ṣùgbọ́n kò débẹ̀ ìran rẹ ogun orí ọgbọ́dọ̀ mú ọgbàgbé ìran rẹ. Your party must not make you forget your vision. Whatever tó bá ń là kọjá you must not forget your vision. O gbọ́dọ̀ sọ ìran nù ìran rere rí ọgbọ́dọ̀ bọ́ sọnù o tó nílọ́kàn láti ṣe yẹ jẹ́ kó wà nù ọkàn rẹ ogun eléyìí tó ń là kọjá kò lè gbé ọmọ ìwọ ló borí ẹ ṣùgbọ́n má gbà kó gbé ìran rẹ ìran rere tó níyẹn ó ní í ṣe pẹ̀lú ayé rẹ bí ìran rere bá sọnù wàhálà dé ẹgbẹ́ omi yín dání àti àkọ́kọ́ rè. Here is the first authority. Ẹ sí omi yẹn. Gbogbo tí ń bẹ láyé ni Ọlọ́run fi ré. God caused everything on earth. Omi nìkan ni ò fi ré. He expiated water. O tó sọ fún Olúwa fún omi ni pé èmi ò ní fi ọ́ payé rẹ́. Ṣùgbọ́n màá máa fi ọ́ ṣe ìwòsàn. And water is life. Gbogbo ẹ̀yin tí iṣẹ́ ẹ̀yin tàbí ìrìn àjò yín dùn. Mo rẹ́ ẹ̀mí ìyè. Lórúkọ Jésù. Ó wọnú omi yẹn.
èdè àkọ́kọ́ nìyẹn. That is the first one. Ẹ gbọ́rọ̀ Olúwa lẹ́nu mi. Ẹ̀yin tí ọ̀rọ̀ yín ò ní túmọ̀ mọ́ níwájú olóore. Tẹ́ ẹ bá mu omi yìí, gbogbo bí ẹ bá ti sọ̀rọ̀ lórúkọ Jésù, wọ́n máa tẹ́wọ́ gbà yín. Ẹlẹ́ẹ̀kẹta rèé, ẹ̀yin tí àìsàn ń bẹ lára yín, a kọ wípé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó mú wọn lára dá, ó gbà wọ́n kúrò nínú ìparun wọn. Ohun tí ń jẹ́ àìsàn lára rẹ̀, tó o bá mu omi, ó gbiná dànù. Ẹlẹ́ẹ̀kẹrin rèé, ẹ̀yin tí ogun òdílé tó tẹ̀lé kì, a kọ wípé òkun rí ọ sá, Jọ́dánì padà sẹ́yìn. Gbogbo ogun tí ń tẹ̀lé o, tó o bá ti mu omi yìí, wọ́n kúrò nínú ayé. Ẹlẹ́ẹ̀karùn rèé, àpàfi bí ọba sómi láyé mọ́, gbogbo ẹni tó nírànlọ́wọ́ rẹ lọ́wọ́, bọ́ ọba ti mu omi, wọ́n máa pè ọ́ fúnra. Ẹlẹ́ẹ̀kẹfà rèé, mo gbàdúrà láti ọjọ́ táláyé ti dáyé, kò sí ẹni tó rí di òkun rí. Mo sọ tẹ́lẹ̀ sí ọ, àṣírí àti ìdè rẹ láyé, ayé ò ní mà á. Ẹlẹ́ẹ̀keje rèé o, mo sọ tẹ́lẹ̀ sí omi, ìrànlọ́wọ́ tẹ́nikẹ́ni ò lè dí lọ́wọ́, ìrànlọ́wọ́ tí ò ṣe dá dúró, ìrànlọ́wọ́ tí ò ṣe dí lọ́wọ́. Ta ní ń sàmì lórúkọ Jésù, ó wọ inú ayé. Mo díẹ̀ nú ẹ̀ tó o ti mú, mo gbàdúrà, ọ̀yá lọ jọba. Lọ jọba, lọ jọba, ó di aláṣẹ, 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 lọ jọba, ó di aláṣẹ. Bẹ́ẹ̀ l'Olúwa sọ. Ògo forúkọ Olúwa.